Oluwaseyi Edun produce this. Alfa Nla leleyi o. Allahumma salli ala Sayyidina Muhammad wa ya Rabbi salli ala Sayyidina Muhammad. Allahumma salli ala Sayyidina Muhammad. Lánàá bẹ́ẹ̀ yóò tó lóko yóò lu bàbá ẹ̀ lọ yóò lu ìyá ẹ̀ lọ yóò dọmọ náà Àmín ya Allah. ọmọ náà ò lẹ́mìí gómìnà Àmín ya Allah. ní í ṣe lọ́mọ oníkòtòkó wẹ́rẹ́ Àmín ya kò Allah. ní í ṣe lọ́mọ tí wọ́n ń gbére léèwòsàn ń dojúmọ́ Àmín ya Allah. yóò dàgbà Àmín. yóò dògbò Àmín. yóò ra bàálù fún bàbá rẹ̀ Àmín. yóò kọ́lé alájà mẹ́fà fún òyà Àmín ya Allah. Sallallahu alaihi wasallam. Àmín. ẹ kú jókòó. ẹ ṣe máa wò ẹ sọ fún jáde ṣùgbọ́n wọ́n mú owó dá sí o. ọmọ tí ó máa lílá lílá ni. yóò dàgbàdàgbà yóò ra bàálù fún bàbá rẹ̀ yóò dàgbàdàgbà yóò kọ́lé alájà mẹ́fà fún yàrá Àmín ya Allah. ọ̀la àti tóbi ọlọ́run. Àmín ya Allah. Bàbá mi kàwé. ẹ má bínú o mo fẹ́ kẹ́ kọ́kọ́ gbálá ìwà kan tó ẹran súná yà á pa yẹn ìgbà Yorùbá máa jiná a máa gbé yẹn wá báyìí nílé ni ẹ kọ́kọ́ jẹ́ eléyìí kan. ọmọ yìí ti dádùn bá dìgbà Àmín ya Allah. ọmọ yìí ti dádùn bá dìgbà Àmín ya èmi ò tí ì débi ìkómọrí kí n jẹun ẹlẹ́ẹ̀mejì yìí nínú ọ̀dà kọ̀ọ̀kan kí n jẹun ẹ̀. Àmín ya Allah. ọmọ yìí ti dádùn bá dìgbà. ṣé síbí ẹ̀ mú síbí wa. lọ́ba mú síbí wá síbí sá síbí sá Síbi bá wo. kìtùdé kíde yọ kò ní lè lò ṣé bóun rọ àwọn ọ̀rẹ́ rẹ̀ ń jẹ látàrí nǹkan 544 lílé yìí kò ṣe ẹran general. kí ìtumọ̀ 544 Lókìlì. èyí sọ pé ní lókìlì àti kí dédé yóò sọ látàrí Bẹ́ẹ̀ tí ẹ nǹkan mọ̀ ẹ náà. n kò mọ ọ̀rẹ́ kan. Ajá tẹ́ bá jára yín. àwọn sì fi bí àìní lè ṣe tán ni o. ẹni àti lóko yìí Wàsíù. Wàsíù. ajá náà ni ó jẹ o ajá ni ó bu o jẹ àwọn sì fi bí àìní lè ṣe tán ni o. Ayakunla. níbi ìṣúná àtàjọ ń wò látàárọ̀ pé gbogbo àwọn ojú tí ń wò ojú òbí bí ojú ọ̀bọ yìí ojú wọn ojú ọmọ gidi ààbọ̀ nípa abẹ́sọmọ lórúkọ owó orí kan òmùdá eléyìí tó lẹ́gbọ̀n mọ́tò ó gbé kiri náà sẹ́nu igbó sọ̀gìlà láì mo ti ń wò pé ara ti ń fún mi ó ọmọ tá a wá sọ lórúkọ yìí ọlọ́run ọba nìkan aláwùrà mi òun ló nìkan lálùbárí wo ọmọ tí ẹ pa ajá fún níjọ́ ọjọ́ mẹ́jọ ẹ má bínú. ọba òkè kò sí mu tí o lè ṣe o àmọ́ kò dá èmi lójú pé ọmọ tí ẹ pa ajá fún yìí kò lè ní àlàbáríkà. àfà ẹ má bínú mẹgbàá ẹ má bínú àfà. fara ti Ayakunla. mẹjìmílá o ti kàwé. èmi ò sínú àwọn àfa àdánù sí o ìdánù sílẹ̀ sí yín ìdánù tó wọ́ yín àtòtílétọ̀ ni mí ọlọ́run ní kejì àbùsùn láyé. Ayakunla. àfà ẹ má bínú àfà ẹ má bínú ẹ má bínú àfà. Wà ṣe kàn kó jẹ̀dí wọlé tí jẹ̀dí ṣẹṣẹ wà lẹ̀ o. Wàsíù ṣọ́gbọ̀gùn lè wa náà. Ẹni ọ̀dà sàn kó táwọn tó wá ń jẹ nìyẹn. Ẹran bẹ ta. ọmọ ìyá mi ajá rẹ̀ ń jẹ lẹ́yìn ìkùlẹ̀ látẹ̀ àti rẹ̀ náà kí ló ṣe àlùfà. kí ló ṣàlùfà ìrẹ́ náà ń jajá. sẹ́kọ̀ jẹ rẹ́sì ni ẹ̀mí sóyà ní ìmọ̀ náà kó jẹ́ sóyà. nǹkan yóò dáa láì ṣe pàǹpọ̀ ọ̀gùn níbi ìṣúná ajá. Ayé àkọ́ríkà dúró bẹ́ẹ̀ lórí o. Ẹ̀mọ yìí tó ń ta màálù ni. ó dà mo ti gbọ́. tó bá ń gbọ́ ganu sí yára báwọn ganu sí ibi tó bá ti ń ṣẹlẹ̀
Oya lọ Ganuzi. Sulaimon bá mi lọ arrange soup mẹ́ta so màá lè gbé kan fún ọmọ àmọ̀wọ́ àtọ̀rẹ́ kan tó kù máa ṣe sí ẹ̀rẹ̀ lọ́fẹ̀ẹ́. ọ̀nà mẹ́ta ni. Raymond gbé kọ́ má jẹ́ kó pẹ́ má jẹ́ kákàrà tú sépo. ok so ọ̀dọ̀ ẹlẹ́ran tó tiẹ̀ nu wà má ti kó bẹ́ẹ̀ o. ó ti yẹ àwọn àfáànsì wọn ti bínú lọ àánú mọ nǹkan tó ṣẹlẹ̀ minus ẹran bíi ẹran 10,000 ṣe lẹ̀ gbọ́n lọ fi 504 sórí oúnjẹ fún wọn wọ́n dẹ̀ ṣe ìyẹn náà fi bínú lọ but má jẹ́ sọ̀rọ̀ jù minus ẹran bíi 10,000 kúrò nínú ẹran yẹn náà minus ẹ̀ kúrò tó bá ń ṣe tó bá le jù gan ọmọ ẹ pé àwa ń tiwa ẹran kan sì wà nílẹ̀ ta lè là mọ́lẹ̀ ìyẹn làwa wà after àwọn tèmi ń bí happy lọ àwọn ráyè o ṣó ti yẹ but tí ó bá ń ṣe pé nítorí àwọn alubarika club men of Lagos àti Isiama odidi owó màálù náà fún mi wọn lè dé kọ́ máa jẹran náà alájí atẹ́rẹ́ owó àgbò kan náà fún mi alájí kẹ́hìndé ájì white ó ti yẹ owó àgbò kan làwọn náà fún mi pé kí n fi pa súná ẹ̀gbọ́n mi déndé ní láàrò alájí àwọn náà ṣe owó sí mi MC olúọmọ àwọn náà fún mi lówó ségò ajagungbadé ó ti yẹ àwọn náà ṣe owó sí mi wọn lè dé kọ́ máa jẹran àwọn tèmi wá after nìyẹn ó ti yẹ ọmọọba máa jẹ kó pẹ́ o má jẹ́ ká ṣe rí tu o mọ̀ pé mo sọ fẹ́ gbọ́ pé a lọ pa súná ẹran súná lódò ẹran ni o oya jọjọ o wà ń bẹ̀ o ráyè ọmọ tààlà wà gbẹ́bí ẹ̀sìn báwo ibo láyé wà ẹgbẹ́ ni èyí gbogbo yẹn ti dábàá kan náà àwọn èèyàn máa ganu sí ọmọ àgbọ̀ndú ni. Gbàmùsàjà 544 lókìlì kò rán wọn ráyè. ọmọ àmọ́ o wà ń bẹ̀ ọmọ olómi o wà ń bẹ̀ ó ti yẹ. torí nǹkan tó máa ń sún mi lórí ẹ̀yìn obìnrin lélẹ̀ nígbà tá a ṣe nǹkan sìn àríbóyè ń lọ ìwọ gba kétra olópò wọ́n dáná ṣe bẹ̀ta nǹkan tèmi ní mo dẹ̀ ti ṣe mineral fún ẹ so ó tún tán sìn yìí ó ṣàárì ajá lè mi pa fáwọn tèmi àwòráyè. kí ni gbogbo ìtẹ́wá sọ ìwà kọ̀ wá ń sìn mo ní mo ní mineral sẹ́ni pé mo gbólópò mo ṣe kíní kan ṣé mi ò ṣe bẹ́ẹ̀ mi ni mo gba olópò mi ṣé wọ́n dáná fẹ̀yìn náà ni. mi ò sórí tí tó ń sọ yẹn nípa àwòráyè oúnjẹ máa lọ jálẹ̀kùn máa gbé mi. ọdún ṣẹlẹ̀ ní pé sórí àwọn ọkùnrin ọlọ́run nìkan ló ń lọ́ra ẹ̀mí wa gbogbo wọn pawó ń sìn yìí ìwọ náà máa gbé fún kí wá ní gbé ní bàbá ọmọ látàyébáyé àwa ní ká máa ṣàṣedànù ó ti yẹ ìwọ náà lọ tọwọ́ bó tó ń gbé fún ẹ mi ìkúlẹ̀ béèrè ń bẹ̀ lọmọ bó ṣe máa ṣe. máa jálẹ̀kùn ni o. bàbá yàrá ọ̀rẹ́ tẹ̀mí dáadáa lè. My son, ẹrùkàn, agility, everywhere. Èmi ni ọdún kò ní ọ̀gá yìí. Sáyé àbágaraga, ọlọ́run sáyé àdìgbẹ́. Àmì àṣẹ ìgbàlè, ewé àbágaraga. Ọ̀gbẹ́ni jọ́bọ̀ máa bọ́ ọ̀dọ́. Bàbá ọlọ́mọ ẹjọ́ bàbá ọlọ́mọ kí ló dé nínú ẹ̀ bá dùn láti ẹ̀kú kábẹ̀rẹ̀ rẹpẹtẹ. ó ti kọ̀kọ̀ wọ lẹ́yìn rẹ̀. Asẹ̀ntàrà ó ṣe asẹ̀ntàrà ó ti kojú sisi o à ń bẹ̀ wàhálà ìbọ̀bọ̀ ní ẹ̀bùn sọ̀rọ̀ ẹ̀ di sisi àbá kí ló ń bọ̀ àfà ní bàbá tó rẹ àbárò ẹ wà ní. mo máa ń dọ́gbọ́n sí yẹn mi mo ń sábà ń sábà o nítorí àti mo gbẹnu sí nǹkan ni mo ṣe ń tẹ̀lé àwọn àbá kí o Joseph lórúkọ mi o mo yí padà sí Yusufu ni nítorí àti mo ganu sí ni mo ṣe fi sárákù ìdí nìyẹn tí mo padà lẹ́yìn àwọn àbá mi padà wá sí ibi. èmi náà mo rí kọ́ o. ẹja gbọ́ yín ẹja gbọ́ yín. oyin wa lọ́wọ́ yìí kìkì ló bá dé torí kìkì ló jáwó àwọn kan tí bá sì sàn wọ àti wọn tún bá sì sàn lọ. àṣẹ lóòótọ́ ni pé tókè bá ti sàn kò ti sọ́jú ọmọ ìsàlẹ̀ àkì oyin wa lọ́wọ́ yìí iyọ̀ lóbi play kò ṣeré Moscow ọmọ lóbi jòjò. iyọ̀ lájọ. kojú eléyìí. mo ti lórí ńlẹ̀ gan. rẹpẹtẹ. mo ní wọ́n ní kẹsẹ́ náà tọ́jú ọ̀gẹ̀ ní irọ́ ni kò sí nǹkan gbẹ̀kẹ̀ yẹ fákòlò kó máa mẹ́niyàn kó kólò
olọ́mọ ọlọ́jà jẹ́ngbẹ́nu sí kò sí wèrè mo ti fa Arizona mo tún ti fa Lahoud mọ́ wèrè mọ̀ pé mi sí ìkòlò ó lè má láyè kó dòkú mo wá ní ẹ jẹ́ kí n ka mi sí ìkòlò fẹ́ni tí o mọ̀ kó lè mọ̀ ìmísí pípù ó máa mẹ́niyàn ṣíwọ́ jẹ́ ká máa lọ rí mọ́ fóònù ìmísí ìkòlò ni ká máa wẹ̀ láyé ròdò ìmísí ìkòlò ni kéèyàn máa sáré láyé rẹ̀ ní tó dẹ̀ lé ìmísí ìkòlò tún lè mẹ́niyàn gbókìtì. àwọn olùfẹ́ká club yẹn wọ́n mọ̀ mí gan ni wọ́n ní mo máa ń múlẹ̀ gan mo wá lọ́jà yẹn gbogbo ìjà kan ló máa ń jẹ òtìfagbó over Arizona over pọ́pọ́ o tún wá lọ ń bẹ́ ọ upgrade ó wà lọ́rùn ń lọ nkolos mo ní máa mú kolos ó látà tó yọ̀ dùn ún mo làwọn tójú ẹ̀ lọ wọ́n máa ń pẹ̀bẹ̀ sílẹ̀ ní torí rere bá máa mọ́tò tó bá ti rí ìwà yà fún ọjà ọmọ wí pé ọjà máa ń tọ̀yàn rere gbé sára olódojú bàrẹ́ tá lọ ó bá fọ́ká sílẹ̀ bí ẹni ti ballistic pa. When it's your turn to do it at home, it becomes difficult. So jam hands together. Wow, welcome to the... I welcome everyone to this forum. My name is Oluwaseyi Edun, lordstar, Mr. Shine, King of Action, the beacon of possibility, the mentor of multiple streams of God. I'm a Latin talent, investor, I'm here to teach social media savvy. We are here to learn how to make money online with content creation. Like, who can tell us the way we have to make money? You can make money online by creating ads. Monetizing your online presence and building entrepreneurial skill, right? Am I communicating? In this training, yeah, we have it in lesson. This is lesson 1, lesson by lesson. So lesson 1 is about setting up for monetization. What did I call the lesson 1? Giants like Facebook, YouTube, and TikTok. Yeah. The YouTube, you can use any account like the Facebook, sorry. But the Facebook, we have what we call normal Facebook accounts. Like, let me go to my Facebook now. What I mean, this is YouTube, this is Facebook now. It's displaying right. So this is my Facebook profile. So before you can make money with Facebook page only. Facebook page only. But now you can turn this Facebook account into professional mode. The way it's displayed is different from Facebook ad. So this is page now. If you want to create page, like these are my page now. These two. This Oluwaseyi Edun is a page. This Oluwaseyi Edun is also a page. So this is my professional dashboard for this account now. It's not a page. So let me go to my page here. You will see the difference of page and natural Facebook account. That is normal Facebook account. So let me go to my page. You see my post there. Followers. So, but who understand how to, or who know how to create Facebook page? Facebook page. Okay, you can create it. So, we can turn our Facebook account into professional mode. This is my professional mode dashboard now. My professional dashboard. Welcome to professional dashboard. You can see insights, money tools, and ad creation all in one place. So you can turn your Facebook account into professional dashboard. It will not work as the normal Facebook page because the requirements on this Facebook account is before you can be monetized, minimum 5,000 followers. So on your professional mode account, 5,000 followers, 60,000 minutes watch, and 5
posts. So it's not everything about video. Like if you want to monetize your Facebook account, you can be posting pictures with write-up. You can be writing words like we have niche. So you look for a profitable niche. So if you want to go into video creation, like you want to be a comedian, you want to be teaching, tutoring, there are so many ways. It depends on if people come to me that, sir, how can we make money online? I will sell. You can, like, what you know how to do most. So your skills, what you are good about, so is what is advisable to monetize on. So you can be on content creation, like creating video, you can be tutoring, you can be selling online. So what we are all about is how to make money. You want to make money with your Facebook. Okay. Hope everyone is you are on your Facebook account. Okay. Facebook page set up for monetization. That's what you are doing now. Monetize, because the normal Facebook account that you turn into professional mode, the minimum requirement is for the follower is 5,000 followers. For the professional page, 10,000 followers. So that's what you need. Ibi tó bá ti ń ṣẹlẹ̀, kò yá lọ Ganusi, Ganusi, àbúrò Ganusi, Ganusi, ẹ̀gbọ́n bàbá ọlọ́mọ wàhálà máa ṣẹlẹ̀.